kábíyèsí yín ga o. alóògbó lọ́wọ́ ń bì ká lo dàda tó ń lọ. àríwá ọba ṣẹ́gun iná rẹ̀ dà. ẹ wọ olùkóso ò gbọdọ̀ dáhùn. àwọn ọmọ wa ọkùn ìrìn àjò òde ayé ó sì káàbọ̀ láti òde ayé. ọlọ́sàn mọ́ kì mí mọ́ torí ìyá mi. àyìnlá dákun jẹ́ wọ́n kì ọ́ kí kìnnà ká kíkanjú tí mo rí akíkanjú wú. ìyá mi o àjọká oyè dùn máa dé. ó ṣetán tí ò rí jà yìí torí tí wọn ni mo ṣe ń di kàkàdé torí àkúrẹ́ wọn ni mo ṣe ń wẹ̀wù rin. orí ajé ní ìbéèrè ètò ajé ẹ̀dá lábàárò orílẹ̀ ẹlẹ́jọ́. àlùjọ ni mo fẹ́ gbọ́ kó kọ́kọ́ orí mi kó wú. òun ńlá ló bẹ̀rẹ̀ sí bàbá lọ ìwọ́n là ń lọ bàbá wa ayọ̀kẹ́ láti wọ́n ní ọ̀rùn bàbá. ṣé wàhálà òkè báyìí. olóòsì ìdá òsì ní padà wakọ̀ láì mú jẹun. báwo ni igi ṣe fẹ́ dá lóko ló fẹ́ para lé. ikú rẹ̀ ikú rẹ̀. ẹ máa ní láti fún mi ní cogent reason tẹ́ fi fẹ́ ṣe òkú Bísádé. mo dárò èèwọ̀. báwo lè ṣe fẹ́ sìnkú ẹ̀. mo sì ti gbúrò àwọn ará Ìbàdàn wọn lè dáa gan. Senior Advocate of Nigeria, David, Senior Advocate of Nigeria. sọ̀rọ̀ ẹni make sense yẹn. make it make sense to me. I'm trying to say about ní gbogbo ẹ̀. Bísádé pick up. That's for him back. We just make color be one breaking news and for this side the news they say one private. wọ́n tètè fúnra ara ò sì fún mi.